ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ láǹfààní láti máa gbóhùn mi ní dédé àsìkò yìí ṣe ti gbọ́ abẹ́ ẹ̀ tí gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ sí Lizzy Anjorin. Lizzy mà ti ṣàlàyé o, ó ṣàlàyé ilẹ̀ ta sí ohun tójú ẹ̀ rí ní kóòtù ní ilé ẹjọ́ tó wà ní ìlú Ìlọrin. Tẹ́yin ò bá tí gbọ́, Saheed Ìbílẹ̀ ló wọ́ Lizzy túrútú lọ sí ilé ẹjọ́ ní kóòtù tó wà nílọrin ní Kwara State. Níbẹ̀ ni wọ́n sì ti dájọ́. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn Lizzy náà, ó sọ̀rọ̀ kódà ó ta mí lẹ̀. Ohun tójú ẹ̀ rí, ohun tí Saheed Ìbílẹ̀ tó fojú ẹ̀ rí, tí ilé ẹjọ́ tí wọ́n sọ, ilé ẹjọ́ tó ga tó wà ní ìlú Ìlọrin, wọ́n ti jẹ́ kí Lizzy kó humble o. Gbogbo àwọn gbàgbós tó wà ń lọ lórí ayélujára ni wọ́n ti ń kó fún Lizzy lóríṣiríṣi wípé àjẹ́ ìwọ Lizzy ó tiẹ̀ lè calm down báyìí, pé gbogbo ọ̀gbá gbogbo dídọ̀ndìn tí ń bẹ lórí ẹ̀ yẹn wọ́n ní ilé ẹjọ́ nílùú Ìlọrin ní Kwara State wọ́n ti rìsẹ́ẹ̀tì orí Lizzy, kódà orí ẹ̀ ó ti pé dáadáa bí alájọ Ṣómólú. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, ẹ jẹ́ àjọ gbọ́n tí Lizzy tó sọ pé ojú òun rí ìtìlẹ̀ ẹjọ́ tó fojú ẹ̀ rí ní Kwara State nílùú Ìlọrin. Ẹnu onípọ̀hún òun là ti ń gbọ́ pọ̀hún. Ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu Lizzy Anjorin. Ẹ má wá gbàgbé tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí Gist Entertainment, òun ni wọ́n máa ń pè bí ẹ dákun ẹ bá mi click lórí subscribe button yẹn, kẹ́ ẹ bá mi like, kẹ́ ẹ bá mi share, ẹ bá mi share kó délé kó dóko dáadáa. Ẹ wá jẹ́ ká drop comment tiwa, kí lè ròǹgbà yín, kí ló wà nínú ọkàn tiyín, ẹ bá ń drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Àǹtí Lizzy wọ́n ti calm down pátápátá. Àṣeyà ò tó yà á ní kò ní dáa fẹ́ ń tó nà mí, tí yàrá bá tó yà fọmọ kékeré. Ẹjọ́ sà ẹjọ́ mà ní ò máa pariwo. Ẹ jẹ́ ká jọ gbọ́n ti Lizzy. Òru gan la gbéra ní Wednesday yẹn, jẹ́ ká pé Tuesday to Wednesday la gbéra. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ pé Tuesday to Wednesday la gbéra, torí pé a tètè wọlé láàárọ̀. Nígbà tí a débẹ̀, mo ṣe short video, mo post short video yẹn ọ̀bọ̀yá nítorí mo pa fóònù mi, ṣó ti yé yín, so ó rẹ̀ pé video yẹn ò tètè post. Nígbà tí mo post video yẹn, mo fẹ́ wo credibility mi ní society. Nígbà video yẹn, number one, àwọn lawyers mi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin bàbá mi tẹ́ ẹ dúró sẹ́yìn, ẹ̀yin kan tẹ́ ẹ dúró síwájú, ẹ̀yin kan tẹ́ ẹ dúró sáàrin. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé iṣẹ́ tẹ́ ẹ ṣe ò kì í ṣiṣẹ́ lọ́yà, iṣẹ́ abiyamọ lẹ ṣe. Ẹ wá ṣiṣẹ́ abiyamọ yẹn, ẹ ṣe lẹ́yìn àwẹ̀, ẹ ṣe ní after àwẹ̀, inú àwẹ̀ lẹ ti ṣiṣẹ́ abiyamọ yẹn fún mi. Gbogbo ẹ̀yin lọ́yà tẹ́ ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dúró sẹ́yìn, tẹ́ ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi. Ọlá ẹ pé inú àwẹ̀ lẹ ti ṣoore yìí fún mi. Ẹni tó fẹ́ gbé ọ̀tá mi lọ sẹ́wọ̀n, inú àwẹ̀ ló ti fẹ́ gbé èèyàn lọ sẹ́wọ̀n. N tó ń fẹ́ fi dájọ́ nìyẹn, inú àwẹ̀ n tó fẹ́ fi dájọ́ nìyẹn. Ìyẹn ni tí ó gbé mi lọ sí Ìlọrin, ṣó ti yé, ohun tó ń fẹ́ fi dájọ́ nìyẹn, ohun tó ń fẹ́ fi dájọ́. Despite the fact wípé mo fi ọmọ sílé, mo ní family tèmi, mo ní business tèmi. Wọ́n gbìyànjú láti bà business mi jẹ́. Wọ́n fẹ́ gba ilẹ̀ California Paradise City yẹn náà fẹ́ gbà. Níjọ́ tí mo kọ́kọ́ jáde pé wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn, a lot of people don't take me serious. Àmọ́ ìgbà tí mo ti rí ìyá wa ní Bọ́ràn Bàrídá tó ti ń sọ wípé ó máa sá lọ, ṣe bẹ́gùn ló pera ẹ, ó máa sá kúrò nílùú, ó máa sá lọ. Ìgbà yẹn ni mo ti mọ̀ pé there is fire on the mountain. Ìgbà yẹn ni mo ti mọ̀ pé there is fire on the mountain, tó ti sọ pé màá sá lọ.
bọ̀ nǹkan kan wà tí ò lè jẹ́ kí n sá lọ. Mi ò gbowó lọ́wọ́ èèyàn, mi ò pààyàn sórí ilẹ̀, mi ò dúùpù èèyàn, mi ò kóbọn kádà lọ sílé onílé. Èèyàn kan béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo ṣe lọ sí kóòtù yẹn nílọrin. I will show you some evidences now, the reason why I have to go to that Ìlọrin. Mo dẹ̀ ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń lo TikTok, Facebook, Instagram. Ṣàkàrà Èkó ẹ̀wọ̀n gbére ni nílọrin o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé mi lọ sí Ìlọrin, torí wípé solution tí mò ń wá látijọ́ ọjọ́ yìí òun ló jẹ́ kí n lọ rí ní Ìlọrin. Tó bá wá fún mi nísìn, ó bá wà ní Libya, ó bá wà ní Egypt, tó bá wá fún mi màá lọ sí Ìlọrin fún ẹni o. Tó bá ti wá fún mi màá lọ sí Ìlọrin. Ó wà Nàìjíríà, ó wà Nàìjíríà, màá gba judgement tó ti yé. So nísìn show wa ti ṣe kíni, show wa ti di lónílẹ̀, kò sáyè gìrìgì. Ó bá wà l'Ékòó, ó bá wà ní Egypt, ó bá wà ní Cairo, tí mi bá ti dárúkọ ẹ̀ tó bá ti wá fún mi, tójú yẹ ẹ bá ti rí ojú ẹ rí mi. So mo fàsìkò yìí dúpẹ́ fún gbogbo team of lawyers mi. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin lawyers mi pátápátá. Oríire téèyàn kan ò ṣe rí nídìí iṣẹ́ lọ́yà, ẹ̀yin lẹ máa jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa ṣoríire yẹn. Ọlá gbogbo ìṣẹ̀dá tó gbàwẹ̀ pátápátá, ọlá àwọn tó ń tà wá fún ní wákàtí àti ọ̀wọ̀ yìí, mo fi ṣàdúrà sí ìṣẹ̀dá gbogbo ẹ̀yin lawyers mi pátápátá. Bẹ́ẹ̀ bá bí gba ọmọ, gbogbo ọmọ yín ló máa là, gbogbo ọmọ yín ló máa yàn, gbogbo ọmọ yín ló máa ṣoríire. Àwọn ọmọ yín ò ní pàdé lẹ́nu. Now let me go to Kwara State. Kóòtù tán gbé mi lọ yẹn, kóòtù tán gbé mi lọ yẹn, Upper Area Court nílọrin, is a criminal court, like I said. My little experience pẹ̀lú ìlú Ìlọrin, my little experience, I must commend Kwara State government àti gbogbo ọmọ abínibí government àti gbogbo ọmọ abínibí Kwara State pátápátá, gbogbo ará Kwara. Kí n tó lọ, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi kan, Wẹsẹ́, láàárọ̀ lọ́sàn lálẹ́, kò sí Nàìjíríà, a máa jọ wà lórí aago ní throughout. Mo dúpẹ́ lọ́wọ́ brother mi kan, Sobum, ẹ mọ̀ra yín. You are the mover and the shaker of the whole thing. I appreciate you. I love you too, Temitope. Ẹ má bínú, ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́, mo fẹ́ ṣe nǹkan kan, ẹ jọ̀ọ́, mo ń bọ̀. Ẹ kò má bínú sí mi, ẹ jọ̀ọ́. Ẹ má bínú. Thank you. Mo dúpẹ́ lọ́wọ́ Kwara, gbogbo ọmọ káàárọ̀ oòjíire tó wà ní Kwara. Mo dúpẹ́ lọ́wọ́ Kwara State as a ṣé mo gbogbo èèyàn tó ń gbé ní Kwara, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Nǹkan tí mo lè sọ nípa Kwara State ni wípé tọ́n bá fún ẹ ní invitation, tọ́n bá sọ́mọ̀ ẹ ní Kwara State, Kwara ò kì í ṣe ìlú burúkú. Mo gbọ́ kéèsì kan sì tán sọ pé ọmọ kan náà tún kú sí police station. Ẹ má gbàgbé pé àwọn ẹlòmíì tó wà ní police station, àwọn bóyá àwọn tí iṣẹ́ gbé wà ní, gbogbo ìlú ló ní tiwọn lára. But my little experience with Kwara State judiciary system, òun ni wípé wọ́n fàyè gba ọ̀tún tó gbẹ́jọ́ wá, wọ́n fi àyè gba òsì tí wọ́n gbẹ́jọ́ ẹ̀ wá. Lẹ́sẹ̀kẹsẹ̀